gbogbo iléeṣẹ́ ń gbọ́ mi. à ń gbọ́ yín à ń gbọ́ yín. Àwọn bàbá wa wọ́n ń lo ewé, wọ́n ń lo egbò, wọ́n ń lo omi inú gọ́gí, wọ́n ń lo omi odò Ògùn, wọ́n ń lo omi Yewa. Omi Yewa ni wọ́n mú lọ́nà ní Yewa. Ọ̀lẹ́yọ̀ lómi òde Ìbàdàn. Omi àwọn bàbá wa ló ń lò. Náà wọ́n wá gbé Kùránì yẹn dé, wọ́n ní ṣìfáàwò ni, wọ́n ní ìwòsàn ló wà fún. Ẹ bá wa sọ áyà tá a máa fi lò láì lo nǹkan táwọn bàbá wa ti ń lò tẹ́lẹ̀ yẹn, tá a máa fi áyà Kùránì. Torí pé wọn ò sọ wípé wúwà ṣìfáàhù mọ̀ wá wárìkù. Wọn ò sọ fún wa pé ìwòsàn ló jẹ́ tá a bá fi wí àti gbòkun. Kùránì ò dárúkọ yẹn o. Ó sọ fún wa pé wúwà ṣìfáàhù wà rákàmọ̀. Ṣé ń gbọ́ ẹja sáà ṣe sùúrù kẹ́lẹ̀ understand? tí mo wá ní sọ̀rọ̀ báyìí Ẹ ṣe sùúrù ẹja tí land. tí mo ní sọ̀rọ̀ báyìí. Àní nẹ́tíwọ̀kì yìí ò dáa, ẹ bá ti sọ̀rọ̀. Ṣé ń gbọ́? Nígbà tí àwọn bàbá wa wà láyé, nígbà yẹn, tí wọ́n bá téèyàn bá ya wèrè, ewé àtegbò ni wọ́n á lò. Èmi sì lè sọ̀kan lórí afẹ́fẹ́ ń sìn. Tẹ́ ẹ bá délé, tẹ́ ẹ bá tẹ̀sítẹ̀ bó ṣe máa rí ni ẹ nídìí láti pọ̀fọ̀, ẹ nídìí láti sọ anything. Àwọn bàbá wa ló ní ewé, àwọn bàbá wa ló ní egbò, àwọn bàbá wa ló ní ká lo omi. Ìkan ni mo sọ lẹ́ẹ̀kan yẹn, wọ́n ní òtóróró omi Ìdó, omi òde Ìjẹ̀ṣà, omi wo ni wọ́n mu ní Yewa, Ọ̀lẹ́yọ̀ lómi òde Ìbàdàn. Wọ́n máa ń lo omi, ìbá àsẹ̀mìsẹ́mi o, ìbá àmà sẹ̀mìsẹ́mi, àwọn bàbá wa ti ń lò ó kán tó gbé ìsìlámù dé. Àwọn bàbá wa ló ń lo ewé, àwọn bàbá wa ló ń lo egbò, àwọn bàbá wa ló ń lo yanrìn tí wọ́n á lọ̀, tí wọ́n á ṣe bí wọ́n ṣe ń ṣe. Àwọn bàbá wa náà ń lo oríṣi, wọ́n ń lo omi gọ́gí. Now wọ́n wá gbé Kùránì dé, inú ẹ̀ àwa kà pé huwa shifa'un wa rahma lil alamin. Wọ́n sọ fún wa pé ìwòsàn àtàánú òun ni Kùránì yẹn jẹ́. Wọn ò wá kọ́ síbẹ̀ pé mọ̀wá àlùwárìkù, wọn ò sọ fún wa pé pẹ̀lú ewé àtegbò. Àwa fẹ́ sọ́ọ̀sì àwọn ìta kọ́kọ́ dárúkọ yẹn lágbára díẹ̀. Ẹ bá wa sọ téèyàn bá ní tí téèyàn bá sòpá, ẹ fún wa ní àyà Kùránì tó jẹ́ ṣìfáwù yẹn tá a máa kà. Àwa ní wọn lọ́sítà o. Hernia wà, strangulated hernia wà, right inguinal hernia wà. Àwa máa ká àyà yẹn tí ò bá ti ṣiṣẹ́, wàhálà ní fẹ́ni tó bá fún wa. Bó ṣe afẹ́ ṣeré ṣìfáwù yẹn, afẹ́ mọ̀ láì fi ewé àtegbò kún. Ẹ ṣe ẹni tó bá ní hernia, that is ìpákè, ẹ sọ àyà Kùránì tá a máa kà fún. Bó ṣe jẹ́ nìyẹn sà. Iṣẹ́ ti gúnlẹ̀. Mo ní iṣẹ́ ti gúnlẹ̀. Ṣé ń gbọ́ mi báyìí? Ẹ go ahead now, àti expect yín kẹsàn-án yín ló kù náà. Alákọ̀ọ́kọ́ ni wípé gbogbo ohun tẹ́ kà kalẹ̀ yìí ìwòsàn rẹ̀ ń bẹnu Kùránì. Tẹ́ bá wà ẹ̀ ìmọ̀ mi ó sọ àwọn kan tẹ́lẹ̀ sí pé Kùránì ṣe ìtọ́ka wá sí. Tó já sí pé ó sì máa ń ṣiṣẹ́ fún gbogbo àwọn kan tẹ́ kà kalẹ̀. So alákọ̀ọ́kọ́ ni Ayatul Kursi. So because mo rí tẹ́ máa bèrè lọ́wọ́ yẹn pé níbo wà ní ìtúsílẹ̀ ó wà nínú nǹkan tá à ń sọ yìí, ẹ bá tútùmọ̀ rẹ̀. Ṣé rí Kùránì ìwòsàn tó jẹ́ kì í ṣe pé bóyá ó jẹ́ ìwòsàn pé níbi ìtumọ̀ láti máa mú ìwòsàn rẹ̀ jáde. Rárá o, a máa mú ìtumọ̀ rẹ̀ jáde, a máa mú nǹkan tí ó jẹ́ iṣẹ́ tó ṣe, a máa mú jáde látara kíni, látara ìròyìn bọ́lọ̀ àníbà ṣe ròyìn àyà yẹn. So nínú pé nísìnyí àyà tó kò sí ó jẹ́ àyà kan nínú àyà ìwòsàn tó yá sí pé kò sí nǹkan tá a lò lè lò sábàbí fún, kò sí nǹkan tí a lò lè lò ní sábàbí fún nínú sábàbí àárẹ̀ ni tàbí sábàbí ìwòsàn. So alákọ̀ọ́kọ́ nìyẹn. So bẹ́ẹ̀ ṣe lò ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn yẹn gbà fi máa ń lò tó bá fi hàn sí yẹn ni. So nínú nǹkan tọ́lọ́run dá òun náà ni a sọ pé ewé àti egbò wà nù rẹ̀, òun náà ni omi wà nù rẹ̀. So tí wọ́n sọ fún mi pé nísìnyí a sọ pé Kùránì ìwòsàn ló jẹ́ láì ní mú ewé àti egbò fi kún, bẹ́ẹ̀ ni inú nǹkan tí Kùránì tọ́ka ní kàsí òun náà ni ọ̀wà Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé tí a bá rí ẹni tí ara ni, so ká fi ọwọ́ síbi tí ibi sport tí nǹkan bá ti ń dá láàmú, ká wá wí orúkọ Ọlọ́run bá ti sọ pé bismillah 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 a'udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhir, ká wá sọ bẹ́ẹ̀ ní méje ká sì bismillah yẹn lẹ́ta. So yín náà jẹ́ nǹkan ẹ tú kìíní yẹn ká gbọ́ lédè àyà nǹkan tẹ́ bismillah bismillah. Ó yẹ ní kí n ṣe fún yín. Bismillah bismillah nǹkan tẹ́ sọ yẹ tú ká gbọ́. Bismillah ní orúkọ Ọlọ́run, bismillah ní orúkọ Allah, bismillah ní orúkọ Allah. So a'udhu billahi mo wá sọ pẹ̀lú ẹni tó ń kọrin jẹ́ Allah wa qudratihi àti pẹ̀lú kúdúrà rẹ̀, ìrádà rẹ̀, yẹn ìkápá rẹ̀, min sharri ma ajidu ní nǹkan tí mo ń rí wa uhadhir. So uhadhir yẹn àti nǹkan tí mo wá sọ mi lọ. So mo wá sọ fún yín nísìn àní ní tàwa wí nǹkan Àyàmádélékè lágbáwá náà sọ ìsìnkọ̀tọ̀ sọ yẹn Kùránì o. So afa a ò sí nínú ẹni náà mọ̀ níbẹ̀. afa èyí náà jẹ́ nǹkan nínú ìwòsàn tó wà nínú Al-Qur'an Al-Karim. èyí ní ìta tó máa nínú ìwòsàn àwọn àìmọ̀ yàrá rẹ̀ tí kò ń tẹ̀tí bíyà àìmọ̀ ìdá àjẹnú kó sínú tó já sí pé àjẹnú kó sínú wọ́n sì fi dájú pẹ̀lú. afa mo ń gbọ́ yín lílo mo ń gbọ́ yín sẹ́ mo ń gbọ́ yín dáadáa sẹ́ gbàtẹ́ dárúkọ kùrìsì yù mo ń gbọ́ yín sẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ní mo sọ̀rọ̀ lọ. gbàtẹ́ dárúkọ kùrìsì yù lẹ́ẹ̀kan Quran 2 verse 5 so yẹ yìí so àìsàn wo ló lè wò ní títí ẹ bá wa list àìsàn yẹ àti lílo rẹ̀ ìfẹ́ àkó ní lílo àbí nǹkan ìyẹn ní láti mọ̀ ìwò ní tẹ́ sọ pé tẹ́kálẹ̀ kan yẹ kí ó lásán ni so kùrìsì yù yẹ Quran 2 verse 255 yẹ so kí ni lílo ẹ̀ so báwo la ṣe máa kà á báwo ló ṣe máa wọlé fífọ́ báwo ló ṣe máa wọnú so yẹ ní kẹ́ sọ fún wa kálẹ̀ post ẹ̀ káwọn èèyàn lò ẹ ti mú ti máa kí yín wà fà so ṣé def wà níbi bẹ̀
ẹni tí orí máa ń fọ́ kò sí ìyẹn ṣe gbogbo ara So, ẹ máa gbọ́ kò sí ìyẹn ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ fún báwo la ṣe máa lò báwo la ṣe máa lò. bẹ́ẹ̀ ni kí ẹ bá ti kí sọ yẹn lórí orí ò ní fọ́ mọ́ èmi ti ọmọ tó yá sí pé gìrì gángan ló gbé o wallahi gìrì gángan ló gbé mo dẹ̀ sàṣìkò bàtí gìrì tán gbé lọ́dọ̀ babaláwo ni wọ́n gbé lọ́mọ ní kán gbé wá wallahi. sẹ́rí brọ́dà àdúrà ẹjú sùúrù sẹ́rí gbogbo wa ta wà ń bí orí wa ò lè kú orí wa ọ̀dẹ̀ lè burú kùlìsíyù yẹn àwọn bàbá wájú kó yé wa gẹ́gẹ́ wọn Yorùbá tẹ́lẹ̀ yìí náà jẹ́ wọ́n ní ohun tó bá jọun la fi ń wé hun èpo ẹ̀pà ló jọ pósí ẹ̀ lérí ẹ understand so ẹ ka kùlìsíyù yẹn àyàmọ́délékè lè gbé jáde káwá wò pé bọ́yá ja ìwòsàn àbí nǹkan ẹ lè stupid gbogbo àwọn 742 tó wò wá ń bíbá yìí ẹ lè stupid àwa mẹ́jọ ta wà ń bíbá yìí náà àbáwá mẹ́sàn so no one of us are stupid here except if it is you ẹ máa tọ́ pé ìmọ̀ akakùlì sí ìyá máa fi wo gírì so why are you like this bro. ọ̀yà máa gbọ́ ṣe fẹ́ ní kí n sọ̀rọ̀ fún yín. ẹ ṣe sùúrù sàkẹ́ tó sọ̀rọ̀.